Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́. A kú ọjọ́ títèní. Ẹ̀yin èèyàn mi, mo kí gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ̀ ń gbààwẹ̀ o, tẹ ní àníyàn, ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí léni, happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Nínú bàbá wa Àwùjalẹ̀ of Ijebuland, Ọba Adétọ̀nà, inú wọn dùn pé kábíyèsí ti yanjú gbogbo àwọn ritual àti ìwà ẹ mọ̀ pé bàbá wa ni wọ́n gba bàbá wa Erinlá nímọ̀ràn pé kí wọ́n ṣe gbogbo àwọn ritual yìí fún àǹtí wa wọ́n ní wọ́n ti ṣe gbogbo ẹ̀ pátápátá pé wọ́n dẹ̀ sọ fún wọn pé kí wọ́n jókòó sí ibi tí ọkọ wọn bá fi wọ́n sí. Kí ó padà sí London pẹ̀lú ọmọ ẹ̀. Nǹkan tí a gbọ́ nìyẹn. Wọ́n ní wọ́n ṣe gbogbo àwọn ritual yìí. Wọ́n ní gbogbo ẹ̀ dẹ̀ wà successful. Pé àǹtí wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Erinlá, wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọba Adétọ̀nà Àwùjalẹ̀ of Ijebuland pé wọ́n ṣe pé wọ́n máa pẹ́ lórí ìtẹ́ wọn kọrin kéṣe. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nípa àǹtí wa nìyẹn. Tí a gbọ́ nìyẹn, mo ní kí n wá fún yín ní update nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Àtìgbà tí wọ́n ní wọ́n ti ní kó padà sí London, wọ́n ní ṣe ni àǹtí wa ń sunkún. Wọ́n ní inú àǹtí wa ò dùn. Decision tí bàbá wa Erinlá make àtàwọn elder pé kó ń padà sí London. Bí a ṣe gbọ́, wọ́n ní bàbá wa Erinlá ò fẹ́ kí àǹtí wa kí wọ́n wà ní inú ààfin nítorí pé wọ́n believe pé àǹtí wa gbogbo àwọn ìwà tó ń wò nínú ààfin yẹn pé bí ìgbà kan ń fẹ́ràn ni. Nǹkan tí a gbọ́ nìyẹn tó ní bàbá wa Erinlá sọ. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé bí a ṣe gbọ́, wọ́n ní níwájú àwọn elders àti àwọn Odùduwà council ní àǹtí wa ni wọ́n ti búra wípé àwọn ò ní dá sí ọ̀rọ̀ Queen Naomi mọ́. Àwọn ti fi Queen Naomi sílẹ̀ lọ́rùn sílẹ̀ pé gbogbo àwọn nǹkan táwọn ń ṣe pepper dem àwọn ò ní ṣe mọ́. A gbọ́ tí wọ́n ní àǹtí wa sọ bẹ́ẹ̀ allegedly. A gbọ́ tí wọ́n ní adé ààrẹ, wọ́n ní ó miss nínú palace bàbá wa Erinlá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, èmi ò ní sọ gist yẹn o. Mi ò mọ̀. Allegedly ni wọ́n pè, ṣùgbọ́n nǹkan tí mi ì bá mọ̀ mi ò ní sọ. So ẹ jẹ́ ká mẹ́nu kúrò níbi orí adé ààrẹ. Ṣùgbọ́n Dr. Elizabeth, wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá wa Erinlá fún birthday tí bàbá wa Erinlá ṣe fún daddy wọn. Wọ́n turn 75. Gbogbo yín náà lẹ rí gbogbo birthday yẹn ní orí social media. Ó yẹ bàbá yìí tẹ̀gàn kọ́. Dr. Elizabeth jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní ìfẹ́ Queen Naomi gan ni. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe nínú ààfin yẹn ò ní pé kí ìrẹ́pọ̀ àti àlàáfíà kó jọba ní inú ààfin bàbá wa Erinlá. So kí ló dé tí bàbá wa Erinlá ò dé celebrate bàbá wọn àti birthday tí bàbá wọn ṣe? So wọ́n ní kábíyèsí fi ara balẹ̀ síbẹ̀ pé wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún ìfẹ́ àti gbogbo ìdùnnú àti ayọ̀ tí kábíyèsí fi ń hàn wọ́n, love tí kábíyèsí ń show fún wọn. Lẹ́yìn yẹn, a gbọ́ wípé àǹtí wa Fashion, bàbá wa Erinlá, wọ́n postpone ayẹyẹ ọjọ́ ìbí àdúrà àwọn ọmọ ẹ̀. Wọ́n postpone ẹ̀ until further notice. Wọ́n ní àwọn ń travel. Kí ló fa nǹkan tó ṣẹlẹ̀ yìí? Wọ́n ní àǹtí wa Fashion, wọ́n ní ṣe ni ó ń dúnkokò mọ́ ọ̀rẹ́ ẹ̀ tí kábíyèsí ní kí ó lọ bá àwọn ra Coca-Cola, lọ́rí Coca-Cola. Wọ́n ló ń dúnkokò mọ́. Wọ́n ní ìtorí ẹ̀ ni bàbá wa tí wọ́n fi
postpone prayer part birthday àwọn ọmọ yẹn mọ̀ pé téèyàn bá bí ìbejì wọ́n máa ń ṣe oríṣiríṣi àdúrà fún àwọn ìbejì. Ní ọdọọdún ni wọ́n máa se ẹ̀wà ìbejì, èkuru, ìrèké, gbogbo àwọn nǹkan àádùn báyẹn wọ́n á fi ṣàdúrà fún àwọn ọmọ yìí. Wọ́n ní elder kábíyèsí kan lẹ́yìn ìgbà tó kúrò lọ́dọ̀ bàbá kábíyèsí, wọ́n ní wọ́n advice ẹ̀ pé aspect tí bàbá Werinla fẹ́ ṣe yẹn gangan òun ni ọjọ́ bí àwọn ọmọ yìí. Wípé gbogbo à ń jẹun, à ń mu drink, à ń ṣe gbogbo ẹ̀. Wọ́n ní celebration lásán ni. Wọ́n ní ṣùgbọ́n àdúrà yẹn ó ṣe kókó fún ìgbésí ayé àwọn ọmọ ẹ̀. Wípé so kó lọ bẹ kábíyèsí so that kábíyèsí á fi ṣe nǹkan tó yẹ kán ṣe. Nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní ó ṣẹlẹ̀, ẹ̀yin èèyàn lé. A dẹ̀ tún gbọ́ wípé kábíyèsí wọ́n rọ gbogbo àwọn obìnrin yìí nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n ń gbọ́ sí ara wọn ní inú ààfin. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín wípé àtìgbà tí ìyá onífá tó ti ní kí wọ́n dá gbogbo nǹkan ara Queen Naomi tí wọ́n mú padà, wọ́n ní àtìgbà yẹn ni wọ́n ti ń return àwọn nǹkan tí wọ́n kó dání. Aṣọ tí àǹtí wa ń fún yín tí wọ́n return picture Queen Naomi sí inú ààfin. Then a tún sọ fún yín wípé bracelet wọn náà tí wọ́n ní pé èèyàn kan mú, wọ́n ní wọ́n fún wọn ní 24 hours pé kí wọ́n dá padà nítorí ancient sword bàbá wa Erinla ó ń dẹ́rù ba gbogbo àwọn àǹtí wa gbogbo yìí. So ẹ̀yin èèyàn lé, àwọn nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ló ń ṣẹlẹ̀ nínú palace bàbá Werinla. Ṣùgbọ́n nípa ti adé ààrẹ tí wọ́n ló miss nínú palace tí wọ́n ní pé èèyàn kan gbé fake adé ó fi replace ẹ̀, mi ò lè sọ gist yẹn. Mi ò láwọn tó sọ, wọn ò sọ dáadáa o. Ṣùgbọ́n mi ò kàn fẹ́ sọ gist yẹn ni. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ẹ̀yin Mùsùlùmí, ẹ kú òǹgbẹ, á jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Àsìkò tí tá a ní àníyàn pẹ̀lú Ọlọ́run yìí, ẹ jẹ́ ká ṣètọrẹ àánú àwọn tí ò ní, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Gbogbo àwọn tó dẹ̀ jẹ́ pé wọ́n ní, ẹ fún àwọn ẹlòmíì náà ní àsìkò ìṣínu torí ẹlòmíì ò ní nǹkan tó fi máa ṣínu. Ẹ lè se oúnjẹ kẹ́ lọ gbé fún wọn. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa o. Orúkọ mi ni Máṣọlá, kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí òkè. Ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ gbogbo ẹ̀yin old subscribers sókè àtẹ̀yin new subscribers. Àdáwọ́lé yín á máa yọrí sí rere. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.